tí mo sọ bó ṣe jẹ́ nìyẹn. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ṣé o yẹ sí Adúmákà? Ọ̀kan lọ́mọ one. Ẹ kú gbìyànjú, ẹ kú iṣẹ́. Ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run lọ́ba tó ní ẹ̀san. Ẹ ti rí tọ́rọ̀ bá ti rí bó ṣe rí. La nuridu minkum jazahan wala shukura. Wala shukura, bẹ́ẹ̀ ni. Àrètí látọ̀ ẹ̀dẹ̀ nìkan kó kí wa. Bẹ́ẹ̀ ni. Àbí kó san wá lẹ́san. Bẹ́ẹ̀ ni. Àníyàn tá a bá fi ń ṣe ni kọ́lọ́hún kó máa fi dá wa lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni. Ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú mọ̀kàndínmáàtì. Ẹlẹ́ẹ̀kejì nínú tí mo fẹ́ sáré yanjú lórí prógráàmù yín. Naam. Mo kí Ajidis wọ́n sọ̀rọ̀ tán. Ok. Ajidis gbọ́ mi yé púpọ̀. Wọ́n dẹ̀ ń tábà mi púpọ̀. Mashallah. Torí pé ọ̀rọ̀ tí mo sọ nípa ọ̀rọ̀ àwọn ọmọ Markaz, nípa ọ̀rọ̀ àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí, mi ò ní kí gbogbo wa fò síta bí ọ̀pọ̀lọ́ ní òjò. Àgbọ́yé. Tàbá wá rí wúrowúro lórí social media. Ẹ ti yé èèyàn tí ò bá ti wé nínú ayé èèyàn kì í fún lé sí ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Tí gbogbo wa bá ń fún wọn lé sí ọ̀rọ̀, èèyàn tí ò wé yóò padà wá sọ̀rọ̀ ẹ̀dí bàbàrà. Bí òun ṣe wípé bí èèrà bá fi ní pégi èèyàn máa ń yan ni. Bẹ́ẹ̀ni. Tí èèrà bá ti fi èèyàn pégi tó wá rìn lára èèyàn máa ń yan dànù ní pé ṣó mọ̀ pé èèyàn ló ń gùn ni. Ṣé ti rí tí a bá dákẹ́ lórí pé eléyìí bú ṣe wà Ádámù adákẹ́, tọ̀hún bú ṣe wà Ádámù adákẹ́, mo fẹ́ ká lọ́mọ kíní kan dájú wípé mo jogun mo pọ̀ á lè fi wẹ́ni tí ò jẹ́ rárá. Bẹ́ẹ̀ni. Kò ń ṣe pé kí gbogbo wa bọ́ sórí social media ká máa wá fèsì ni mò ń sọ o. Ìgbésẹ̀ tó bá tọ́ lábẹ́ òfin òun ni kíyàn gbé ìgbésẹ̀ kíákíá. Ṣé kò dàrú wípé àṣetọ́ni zamani àṣekíyù ṣìtù ó ní mọ̀ púpọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní orí social media láburú. Mo máa mú àpẹẹrẹ méjì kan wá láti fi di ọ̀rọ̀ mi mọ́lẹ̀. Torí pé gbogbo ọ̀rọ̀ tí ò bá ti sí ẹ̀rí kò sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé gbogbo wa tí a bá gbàgbé bí ọdún tó kọjá, Àfà Àlì Èrùbú ó play voice àwọn aláwo kan lórí péèjì ẹ̀. Nígbà tí bàbá Mọ̀dírù sọ̀rọ̀ nípa Ìlọrin Yorùbá kíní kan Ìlọrin. Nínú àwọn tó ń ṣe Yorùbá nation tó jẹ́ aláwo, wọ́n fi èsì fún Mọ̀dírù ní fẹ́rẹ́fẹ́. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ọmọ àlẹ́ṣẹ̀ kí ìpadà pé ẹni yẹn ó dẹ̀ fún ẹni yẹn ní confidence wípé ohun tó ṣe fún Mọ̀dírù yẹn òun gbádùn ẹ o, òun dẹ̀ fẹ́ kó tẹ̀síwájú gbogbo tó bá fẹ́ òun rẹ́jà ti fún. La ilaha illallah. Àfà Àlì Èrùbú play voice bàbá yẹn. Àwọn tó bá ń tẹ̀lé wa wọ́n ó jẹ́rìí ọ̀rọ̀ yìí. Ó jẹ́ kí a mọ̀ wípé láti pé kí àwọn aláburú yìí máa tẹ̀síwájú ìdùnnú Saheed Shittu ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tí mo wá fẹ́ mú wá tí wọn bí yàláyà ẹ̀ bàbá ẹ̀dá kó pè nírọ́. Gbogbo wa la wà lórí social media ní ìgbà tí ọmọkùnrin kan tó ń ṣe wérewère tí ó náà Ọba Solomon tó ní pé kò sí ìrun, tó ní kò sí ìrun nínú Kùránì. Bẹ́ẹ̀ni. Ó ní pé kí ọlọ́mú ibi tí ìrun wà nínú Kùránì wà tó ń ṣe wérewère. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀ wípé Saheed Shittu Ṣèkíyù Zamani, ṣé ẹ mọ̀ wípé ó fún Ọba Solomon ní 100,000 wípé kó tẹ̀síwájú lórí ohun tó ń sọ yẹn, tó bá dín pé mo parọ́ kó jáde ẹ̀rí ẹ̀ ti wà lọ́wọ́ mi. Lódodo. Wàláì tàláì ó fún Ọba Solomon ní 100,000. La ilaha illallah. Mo ti ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ni wípé kó tẹ̀síwájú lórí ohun tó sọ yẹn kó máa kó bá àwọn mùsùlùmí lọ.
kó tó di wípé àwọn mùsùlùmí asura wọ́n wá padà wá gbé ọba Solomon ihun tó ká ọba Solomon lọ́wọ́ kò ní ìfi náà sùn láyé ti fún lówó iṣẹ́ yẹn pé kó tẹ̀síwájú. La ilaha illallah Muhammadu Rasulullah. ṣe méjèèjì lẹ́yìn mo fi tẹ̀lé ọ̀rọ̀ àfa ajidis pé Saheed mọ̀ nípa àwọn tó ń ṣẹlẹ̀ yìí ṣé wá rí tọ́nà bá ti wá rí bó ṣe rí yìí àwọn tó bá wá ń lò àwọn la máa kọ́ ìyẹ́ wọn tá bá ti ń kọ́ ìyẹ́ tí ò bá ti rẹ́ni lò mọ́ oníkálukú náà máa sá ṣé tí ọ̀rọ̀ tí mo sọ bó ṣe dùn mí tó bẹ́ẹ̀ lẹ ṣe sọ lóòótọ́ bẹ́ẹ̀ni ó dùn mí nǹkan méjì ìdẹ̀lẹ́ kọ́rọ̀ yẹn dùn mí òun ní pé abáyẹsì àlùnáka bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ mò ń sì ní bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ó pọ̀ nínú tó ṣe yín tẹ́lẹ̀ báyọ̀ sọ látàlápẹ̀ ń gbèjà ṣẹ́wà Ádámù. àìmọye nǹkan lójú yín lẹ́fojú wu iná sẹ́yìn nìkan lè kéwu ní mọ́ríkàsì yẹn ni abẹ́yìn nìkan ni máa rí fà lórí social media tó kéwu ní mọ́ríkàsì. gbogbo àwọn máa rí fà tó kù tí wọ́n ń lórúkọ ṣéwà Ádámù ẹ dákun mélòó nu wọn ló pè yín ní kọ̀rọ̀ tó kí yín kó ṣẹ́ rí ẹ tó àṣírí mi gbangba. kò sí. ẹ sọ̀rọ̀ kan ń sìn ẹ ní àwọn kan wà wọn ò ní apọn ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ń gbìyànjú ẹ já kírun wọn kú sílẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pà lórí social media pé orúkọ ṣéwà Ádámù ni wọ́n ń lò márífà ni wọ́n mélòó ló kí yín kó ṣẹ́. mélòó nú yín ọjọ́ tí ìṣòro dé mélòó ló pè yín tó ní pé send account number yín ṣọ́lọ́wọ́n ò kẹ́ wọn ni. ọlọ́run kẹ́ wọn o. aṣáárín wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń dúpẹ́ orí mọ́tò wọ́n ń dúpẹ́ orí lórí social media. ọ̀pọ̀lọpọ̀ wọn ni à ń rí pẹ̀lú àwọn tó jẹ́ èèyàn nú ayé. ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní láárì. kí ni ìkìdá àsan gíní orí burúkú tí wọ́n ń gbé kiri tí wọ́n ń búlé àfa àwọn tí wọ́n ọ̀dẹ̀ lè sọ̀rọ̀ ẹni tó tún sọ̀rọ̀ ẹ̀ tó lè ràn lọ́wọ́ kò ní dá fún gbogbo orú wọn èmi mo sọ bẹ́ẹ̀ fún yín kò ní dá fún gbogbo orú wọn. èmi kò ní pé ọ̀kọ́lọmọ kíní kan bí gbogbo wọn ṣe ń dá ọgbọ́n tó tí wọ́n ń ṣe àmọ́lì tó wọn àti bí yàrá ìyá wọn dà kò tí tó ti dà fún tó mi nínú gbogbo wọn torí pé èmi ti sáré ara mi mo tó sáré ọmọ tèmi mélòó ni wọn ló sáré ọmọ ẹ mélòó ló sáré ọmọ ẹnu wọn àwọn olórí burúkú máa ṣàǹfààní tó kó orúkọ ṣé wàá dábọ̀ lọ́gẹ́ wọ́n fi lu jìbìtì kidi ẹ má máa pretend lórí social media mọ́tò máa pa gbogbo gbóòórùn yín bẹ̀ ẹ máa retí àbùkù lọ́tọ̀dọ̀ mi mi ìfẹ́ mọ tó jẹ́ inú gbogbo yín tó wáyé kí wọ́n ti kà sí nìyẹn tó dẹ̀ ń sọ̀rọ̀ lórí social media tí gbogbo tó dẹ̀ ṣẹlẹ̀ tí wàá dámọ̀ tí ò dẹ̀ mú sí tí ò mú kúrò mẹ́ ò ní jèrè tọmọtọmọ gbogbo yín bẹ̀ abáyẹ tàbí kẹ́ bá bínú o tó bá ń gbòdì lára yín wọ́n ti dá yín ọ̀tọ̀. mo fẹ́ fún yín sùúrù náà ni. ẹ dábò mi sùúrù ní ṣoríire ẹ dábò mi sùúrù ní ṣoríire sùúrù lẹ fún mi. ẹ ti ń gbé mi náà. sùúrù lẹ fún mi tí n tí mo sọ ṣé mo ń parọ́ ni ó lọ́n bá fọmọ sábẹ́ àwọn. wàláì ọ̀rọ̀ wọn kọ́lọ́run kó ṣàánú wa ọ̀rọ̀ wọn ti súnyàn. ẹ̀yin jọ kéwù lẹ́jọ́ wọ blue ni inú wọn wà tán senior inú wọn wà tẹ senior ìfúnlọ́kọ̀ yàtọ̀ tí mo bá ń wọ blue wọ́n ti pè fún wọn ni àwọn ya wèrè ni inú ọ̀pọ̀lọpọ̀ wọn àti máa bí mi ẹ máa lórúkọ tí wàá dámọ̀ ẹ máa fẹ̀ fún ẹ máa wọ gíní ẹ máa gbọ́mọ̀ tó di burúkú kiri wọ́n dẹ̀ ń búlẹ̀ ṣé wàá dámọ̀ ókè gbogbo wọn ò lè dàbí ọ̀kan lọmọ gbogbo wọn dàbí ẹ̀sà lónàkà àwọn àlejò máa pariwo èwo ló pè yín nínú bẹ́ẹ̀ ṣe kéèsì tó èwo ló fi kọ́bọ̀ nù. ẹlòmíì tó ń sọ̀rọ̀ búlẹ̀ yìí wàláì. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mò ń retí tó bá di babalọ́kùnbà bá ìdánù wọn ẹni pé límítì lọ pé nǹkan tó gbọdọ̀ ṣe yẹn pọ̀ yìí tó bá bí da kó pòwe fún mi lásán tí wọn bá nà nínà wèrè lẹ́kọ̀ọ́ yẹn kó kọ́ mi bastard èyí tó máa bí ìdánù wọn mo sọ bẹ́ẹ̀ fún yín gbogbo ẹnu fi sọ wọ́n máa nà máa gbàṣọ lọ́rùn ẹ̀ èmi sọ bẹ́ẹ̀ fún yín lẹ́kọ̀ọ́ yẹn gbogbo nǹkan lèmi ní o gbogbo ọ̀nà lèmi rìn ṣùgbọ́n ìfẹ́ ṣé wàá dámọ̀ ń pa mí bí ọtí ìfẹ́jọ́ bàbá yóò dì sáà ọmọ lóyún ìfẹ́ bàbá yẹn. mo fẹ́ ka mọ kíní kan dájú pé kẹ́dí tí a bá ń wo ọ̀rọ̀ yìí níran
ayé ti yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ayé social media láwàyé àbá ìsàlùmọ́kà bẹ́ẹ̀ni ayé social media ó kọ́ mi ó pòwe fún mi lásán tí wọ́n bá nà nínú ìtọ́ máa bí ìdáná sọ bẹ́ẹ̀ fún yín gbogbo mo fi sọ. àwọn tí wọn ò tún nífẹ̀ẹ́ ṣé wàá dámọ̀ tó máa tún di bí ọmọ kalẹ̀ wọ́n tún máa lọ ọmọ máa ṣèbíyàn kan sọ báyìí ní gbà báyìí bá ṣé wàá dámọ̀ máa gbé fídíò yẹn padà wá. bẹ́ẹ̀ni. kẹ́rẹ̀ bí àwọn tó bá ṣé wàá dámọ̀ lògbà tí wọ́n bínú ṣé wàá dámọ̀ ńgbà náà kò sí nǹkan tí a fi gbàgbé wọn pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n sọ social media ńgbà náà mà ní. bẹ́ẹ̀ni. a ti wà láyé social media tó máa di nǹkan mọ́lẹ̀ fún wa. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. technology ó máa improve sí ni. bẹ́ẹ̀ni. ó máa improve sí ni. so that tí a bá ní pé kí a dákẹ́ kí a bá kọ́ kíní yẹn aburú tí kíní yẹn máa padà dálé lọ́jọ́ iwájú ò ní kéré. kò ní kéré wàláì aburú yẹn ò ní kéré ló ṣe ń dùn mí pé àfi ká kọ́ kíní yìí. ẹwọ́rú olórí burúkú wèrè bọ̀bọ̀ onífàánì kò ní bàbá o mo ti ẹ̀ lọ́wọ́ fọ́tò rẹ̀ bọ̀bọ̀ ni o. small boy ni. mo ti ń gbà nípa small boy ni. bàbá lọ́kùnrin fún wọn ṣe wáyé bàbá 419 ni àwọn 419 lásọ̀wàsọ̀ ọwọ́ àti kọ́ fi ṣé wàá dámọ̀ pa ìwà dákẹ́. ṣé ká gbà pé ọ̀rọ̀ tí bọ̀bọ̀ yẹn ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀dọ́ àfa amẹ́ríkà sì jẹ́ dákẹ́ yẹn ṣé ẹ wà lára afẹ́jọ́ lu jìbìtì ni. mo máa ń ṣẹlẹ̀ gan o yẹ̀fà lọ́gà ó yé mi gan o. ọ̀pọ̀lọpọ̀ dákẹ́ ní ọmọ amẹ́ríkà sì yẹn 19 òun náà wọ́n jọ ń jẹ́ pẹ̀lú babaláwo ni o. wọ́n jọ ń jẹ́ pẹ̀lú babaláwo ni ọ̀pọ̀lọpọ̀ wọn. tẹ́wọ́n kì í tọwọ́ bọ̀ ọ̀rọ̀ wọn máa máa já iṣẹ́ gbogbo yín àbọ̀ṣẹ́gbẹ̀ fún yín ni. ọ̀nà ni mo rìn àrọ́tù ṣẹ́ẹ̀rà mo mọ aburú mi ṣe ní aburú ni mo mọ ọ̀nà àti mi yàrá yé mi ní báwọn ṣe ni bí mo yẹ bá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹnu iṣẹ́ ni mo wà iṣẹ́ ọ̀lẹ́ mi tó mi jẹ àkọ́kọ́ ọ̀nà àti mi àkọ́kọ́ àti mi ò ayé kò sí kí mi ò mọ̀ àbọ̀ṣẹ́gbẹ̀ fún yín ni. ọ̀rọ̀ máa kẹ́ ilé ẹ̀ fi kíkẹ́ ẹ̀rì sèfù ilé àfa yín. abẹ́rẹ́ tàbí ọ̀gá níparí ẹ̀jẹ̀ wa sòótọ́ ọ̀rọ̀ kan. jẹ́bi gbogbo àwọn tó wá jẹ́ ọmọ tí ó wá dámọ̀ jẹ́ pé wọ́n ń pa ìtọ̀kítọ̀ tó bá fẹ́ jogún kógún ẹ fi rú wọn lẹ̀. ṣùgbọ́n àwọn náà ti ná ọmọ kéwú bẹ́yìn wọn ṣe máa rí bẹ́ẹ̀ làwọn náà ṣe ń ju ọmọ kéwú wọn yẹn ìyẹn mi ìdílé ní ọ̀rọ̀ púpọ̀ lórí tiwọn. ṣẹlárí àwọn tá a jẹ́ ọmọ ṣé wàá dámọ̀ àwọn tá a jẹ́ ọmọ ṣé wàá dámọ̀ kẹ́sì tí gbogbo ayé bá ń tí ọmọ kéwú ò bá mọ oore mọ́ ẹ jọ̀ọ́ tí ọmọ kéwú ò bá mọ oore láti protect bàbá yín èyí tẹ́ ẹjọ́ ọmọ ṣé wàá dámọ̀ ẹ má wò rẹ o ẹ̀yin lẹ́ni bàbá o ẹ̀yin lẹ́ni orúkọ o bí ìdí bá bàjẹ́ ètò onídìí ló máa jà o ọlọ́run bá wa fún bàbá àmùdí lẹ́mi gbogbo àtàlàáfíà. afa ìsàlùmọ́kà ẹ sọ̀rọ̀ kọ́ńtì nígbà tí nǹkan bá yìí ṣẹlẹ̀ lọ́dún tó kọjá bàbá àmùdí òròdù ló fún ara wọn kọ́ ọ̀dọ́ lọ́yọ̀ ọ̀fọ̀ oníkùrà ni o wọ́n pè sọ́dọ̀ tèmi náà mi ò rí kọ́ọ̀lù yẹn gbẹ́njọ́ tàbí jọ sọ̀rọ̀ yẹn. àwọn ọmọ ṣẹ́wọ́n adámọ̀ tó kù wọ́n ayé o ẹ má wòran lórí bọ́jẹ́ ń bá bàbá yẹn kọjá yìí o ẹ má wòran o kò sí ohun tó ń fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣẹ́wọ́n adámọ̀ ní iye orúkọ bàbá yín ni o. bàbá yín ni o ìkànnì ọmọ ṣé wàá dá ọwọ́ sí Amẹ́ríkà aláìpẹ́ yìí à ń pọ́n wọn gẹ́gẹ́ wọn ní ìyí o orúkọ bàbá wọn là ń pọ́nlé lára wọn o orúkọ ṣé wàá dámọ̀ là ń pọ́nlé lára wọn o wọ́n fẹ́ sọ̀rọ̀ gbogbo wa dìde wọ́n fẹ́ gbé kọ́ọ̀pù gbogbo wa gbé kọ́ọ̀pù ṣáwọn náà tó bẹ́ẹ̀ ni ṣèbí ṣé wàá dámọ̀ là ń pọ́nlé lára yín. orúkọ ọmọ ṣé wàá dámọ̀ kọ́ láṣìírí wọ́n tún wá sí Amẹ́ríkà ilé ọ̀dọ̀ mi ni wọ́n dé sí ó dín bí 15 days wọ́n lò nílé ọ̀dọ̀ mi mo fi yàrá mi lẹ̀ fún wọn yìí mi ò lè wọ yàrá yàrá tó bá pè mí. ibi tí fẹsẹ̀ wàá dámọ̀ pa mí dé. ẹ dákun sáwọn àwọn náà tó bẹ́ẹ̀ ni ṣé wọ́n tó ẹni tí mo jáde fún yàrá rẹ̀ tó bẹ́ẹ̀ ni ṣé wàá dámọ̀ là ń pọ́nlé lára yín o ṣé wàá dámọ̀ là ń pọ́nlé lára yín o tí ẹ bá ti wá wo orúkọ bàbá yín níran tí ẹ gbé ìgbésẹ̀ kẹ ẹ gbé ẹ mọ̀ sí pé àwọn ọmọ yín náà bọ̀ wá lórúkọ yẹn o àwọn ọmọ yín bọ̀ wá lórúkọ yẹn o òótọ́ ọ̀rọ̀ lè kúrò lára yín ìgbésẹ̀ kẹ ẹ gbé ẹ dìde àwa ti gbégbé
Allah. ìyẹn wa kọ́ o Bẹ́ẹ̀ni. ìyẹn wa kọ́ o tọ́mọ kéwù ọba ti mú oore ẹ̀yin tẹ́ ní bàbá ẹ dìde o ṣùgbọ́n ọ̀rọ̀ bí ká ó dábọ̀.